ló bá tán àwọn ọlọ́pàá fẹ́ ṣèwádìí Kwam-1 lórí ìṣẹ̀lẹ̀ pápákọ̀ òfurufú làbújá. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ti sọ pé òun ti gba ìwé ẹ̀sùn látọ̀dọ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìrìnàjò ojú òfurufú lórílẹ̀-èdè yìí, Nigeria Civil Aviation Authority NCAA, láti ṣèwádìí olórin fújì ní Wasiu Ayinde, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Kwam-1 the Ultimate. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè yìí Múyìwá Adéjọbí fi síta ló ti ṣàlàyé pé wọ́n fẹ̀sùn kan Wasiu Ayinde pé ó hùwà tó tako ààbò bàálù kan eléyìí tó ní jìyà lábẹ́ òfin ìrìnnà òfurufú ti ọdún 2023. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2025 ni wàhálà bẹ́ sílẹ̀ ní Nnamdi Azikiwe International Airport, Àbújá, nígbà tí ọkùnrin olórin yìí gbìyànjú láti dá bàálù Valuejet dúró látàrí pé wọn kò jẹ́ kó wọ bàálù ọ̀hún. Adéjọbí ṣàlàyé pé ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè yìí Káyọ̀dé Ẹgbẹ́tókò ti pàṣẹ fún kọmíṣánná ọlọ́pàá ní ẹ̀ka pápákọ̀ òfurufú láti bẹ̀rẹ̀ ìwádìí ní kíákíá láti mọ nǹkan tó ṣẹlẹ̀ gan-an. Iléeṣẹ́ ọlọ́pàá fi dáwọn aráàlú lójú pé ètò ààbò ẹ̀ka ìrìnnà òfurufú ṣe pàtàkì sí àwọn, bẹ́ẹ̀ ni àwọn yóò máa gbé ìgbésẹ̀ láti rí i pé ààbò wà fún àwọn arìnrìn-àjò àtàwọn òṣìṣẹ́ ẹ̀ka náà.